ilé-ẹjọ́ wọ́n ti fi òfin de Iwuye Soun ní ìlú Ogbọmọsọ. Wọ́n ké sí gómìnà Seyi Makinde wípé kó ṣe mẹ̀dọ̀ kó má bàa fojú winá òfin lẹ́yìn tí gómìnà Seyi Makinde tó ti kéde ọmọọba Gadi Ọláoyè gẹ́gẹ́ bí Soun titun ní ìlú Ogbọmọsọ ni àwọn èèyàn ti ń fapá jánu. Ilé-ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti pa á láṣẹ fún gómìnà Seyi Makinde wípé kó ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ pé kó sì má gbé ọ̀pá àṣẹ fún ọmọọba Gadi Ọláoyè gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ tuntun. Ilé-ẹjọ́ náà pàṣẹ fún gómìnà Seyi Makinde títí ìpínlẹ̀ Ọ̀yọ́, agbẹjọ́rò àgbà àti kọmíṣánná ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n rí i dájú wípé ìwúyè kankan kò wáyé títí ẹjọ́ yóò fi parí. Ọjọ́bọ̀ ni adájọ́ K.A. Adédọ̀tún pàṣẹ yìí nígbà tó ń gbọ́ ẹjọ́ tí ọ̀kan lára àwọn tó ń du oyè Soun Ògbómọ̀ṣọ́ tí wọ́n pe ọmọọba Gadi, ìyẹn ẹni tó pe ẹjọ́ ọ̀hún ni ọmọọba Kabiru Ọláoyè ló gbé ẹjọ́ wá sí ilé ẹjọ́. Bákan náà ni adájọ́ tún pàṣẹ pé Gadi kò gbọdọ̀ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ tuntun, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ lọ sí ibi ayẹyẹ kan láti lọ gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba tuntun títí ìdájọ́ yóò fi wáyé tí ọ̀rọ̀ ọ̀hún yóò sì fi ní ìyanjú. Adájọ́ Adédọ̀tún ní lẹ́yìn tí òun ṣe àgbéyẹ̀wò àwíjàre Abíọ́dún Ògúnjìmí tó jẹ́ agbẹjọ́rò ọmọọba Kàbírù, òun rí wípé ẹjọ́ tí oníbàárà rẹ̀ pè ó lẹ́sẹ̀ nílẹ̀. Ilé-ẹjọ́ ti wá sún ìdájọ́ síwájú sí ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, ìyẹn ọdún 2023. Àwọn míì tí ẹjọ́ náà kàn ní àjọ tó ń rí sí oyè jíjẹ ní àríwá ìlú Ògbómọ̀ṣọ́, ọmọọba Amos Ọláoyè, mọ́gàjí ẹbí Ọláoyè, olóyè S.O. Ọ̀tọ̀lórìn, ààrẹ àgọ́ ìlú Ògbómọ̀ṣọ́ tó tún jẹ́ alága àwọn afọbajẹ, olóyè Tìjání Abíóyè, bàárà ìlú Ògbómọ̀ṣọ́, olóyè David Adéníran, ìkọ́làbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti olóyè Yusuf Rasaq Ọládipúpọ̀, abẹsẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Lópin ọ̀sẹ̀ tó rí kọjá ni gómìnà Seyi Makinde ló buwọ́ lu ìyànsípò ọmọọba Gadi gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ tuntun. Ṣùgbọ́n báyìí o, ilé-ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti pa á láṣẹ fún gómìnà Seyi Makinde pé kó ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ kó má gbé ọ̀pá àṣẹ fún ọmọọba Gadi Ọláoyè gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ tuntun.